gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì olóyè Ayọ̀délé Peters Fáyọ̀ṣe, ẹni tí wọ́n tó máa ń pè ìnagijẹ ní Òṣòkòmọ́lẹ̀ ẹkùn ọkọ̀ òkè ìrúnmọlẹ̀ tó ń jẹ́ fried rice, ó máa ti padà sọ̀rọ̀ lórí ipò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn sí ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, tó sì jẹ́ pé Fáyọ̀ṣe ó ti jẹ́ kó di mọ̀ pé òun ò tí ì ní lè sọ̀rọ̀ púpọ̀ jù, òun ò sì ní tí ì lè sọ nǹkan púpọ̀ jù ní àsìkò yìí, nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba wọn tí ì ṣe ìbúra fún òun àti àwọn ìgbìmọ̀ tí ó wà lára iléeṣẹ́ tí òun fẹ́ máa ṣe àkóso. Ẹ rántí pé lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló kéde olóyè Ayọ̀délé Fáyọ̀ṣe gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ tí ó máa lé síná iná títàn ìyún náà ìjọba títàn káàkiri àwọn ìgbèríko lórílẹ̀‐èdè Nàìjíríà, èyí tó ń pè ní Rural Electrification Agency REA, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí inú mà di ariwo ńlá, bó tilẹ̀ jẹ́ pé ipò ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fún olóyè Ayọ̀délé Fáyọ̀ṣe, tó sì jẹ́ pé níṣe ni àwọn èèyàn inú yẹ kí wọ́n máa bá a yọ̀, ṣùgbọ́n níṣe ni ọ̀rọ̀ yìí ló mà di awuyewuye ńlá, nítorí pé ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń sọ pé ipò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fún Fáyọ̀ṣe náà, ipò ọ̀hún ó mà burú kọjá sísọ. Wọ́n ní pọ̀nkéré sí Fáyọ̀ṣe, wọ́n ní ẹni tó bá ti jẹ gómìnà ìpínlẹ̀ tẹ́lẹ̀ rí bíi ti Fáyọ̀ṣe, ipò tí wọ́n tó lè fún ẹni bẹ́ẹ̀ tí ò ní dàbí àbùkù, ó ní kí ẹni náà bí ò bá ṣe ààrẹ kó ṣe igbákejì ààrẹ, ipò tó tún lè ṣe ni sẹ́nítọ̀ tàbí mínísítà tàbí aṣojú orílẹ̀-èdè Nàìjíríà lókè òkun. Ṣùgbọ́n wọ́n ní gbogbo àwọn ipò tó bá ti kéré sí gbogbo ń tá a dárúkọ yìí, bíi pé ẹ̀sín àti àbùkù ó ní wọ́n fẹ́ fi fún irú gómìnà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn kan máa sọ pé ipò tí wọ́n fún Fáyọ̀ṣe kó máa rí sí bá ṣe ń tan iná káàkiri ìgbèríko ní Nàìjíríà, ipò kékeré ni, àti pé yóò tún wá wà lábẹ́ mínísítà ọ̀rọ̀ ọ̀nà lórílẹ̀‐èdè Nàìjíríà Joseph Ọlátúnkànmí Tẹ́gbẹ́, tí ó jẹ́ ọmọlẹ́yìn ẹ̀ nídìí òṣèlú, níbi tí ọ̀rọ̀ yìí tí ó lágbára dé. Àbúrò Fáyọ̀ṣe tó ń jẹ́ Azeez Fáyọ̀ṣe, òun náà fẹ́ gbẹ́ ẹ̀ṣẹ̀ lẹ́yà wípé irú ipò kékeré wo wà ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló lọ fún yìí, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí inú di awuyewuye ńlá. Ṣáò pẹ̀lú báwọn kan ṣe ń sọ pé Fáyọ̀ṣe kò tí ì sọ̀rọ̀ bóyá ó máa gba ipò náà. Fáyọ̀ṣe ti sọ̀rọ̀ báyìí o nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú ìwé ìròyìn Nigerian Tribune, ni ló ti jẹ́ kó di mọ̀ pé inú òun dùn ayọ̀ òun kún fún iṣẹ́ tí Tinubu fún òun. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ o wípé òun ò ní já Tinubu kulẹ̀, òun yóò rí pé òun ṣe dáadáa, òun sì kógojá lórí iṣẹ́ tó fún òun. Ṣùgbọ́n ó wá ní òun kò tí ì lè sọ̀rọ̀ jù ní orí iṣẹ́ yìí, nítorí pé wọn tí ì ṣe ìfilọ́lẹ̀ àti ìbúra fún àwọn láti bẹ̀rẹ̀ iṣẹ́.